èyí tètè rí tí wọ́n gbà padà àfi bẹ́yẹn bá múra tó tí ẹni yóò bá múra bí ó ṣe bá kú nìyẹn. tí ẹ fi irin yọ ojú ẹ méjèèjì lójú ayé ẹ nígbà wàá dáàrin kan tán fi ìyà jẹ Samson ní Olúwa mi ì lè stand ẹ̀sìn yìí mi ì lè stand àbùkù yìí mi ì lè stand gbogbo ṣéèmù yìí Ọlọ́run ò sì fún mi lágbára àkẹyìn kóun kú pẹ̀lú àwọn ọ̀tá òun Ọlọ́run á ní fáyín tó béèrè ẹ máa fún ẹ torí ò lè rí gàgà gbà mọ́ bẹ́ẹ̀ lè tó béèrè máa fún ẹ Ọlọ́run á fún ní agbára àkẹyìn Samson wàá kú àwọn ọ̀tá ẹ̀ kú náà wàá kú pẹ̀lú wọn kò yẹ kálágbára ó kú bí ọ̀lẹ ẹ diwọ́ méjèèjì mọ́ orí ohun tó sọnù lójijì obìnrin ohun tó sọnù sílé ọkọ ohun tó sọnù síbi tó ń gbé ohun tí wọ́n ti pa ìbálòpọ̀ gbà lọ́wọ́ ẹ ẹ̀yin wo lẹ fẹ́ gbára sàmí lẹ́ẹ̀méje ó yẹ gbà á padà lọ́wọ́ méje gbà á padà lórí. Àmín 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 lọ́sàájẹ́. Àméje ni ọ̀gá gbà á padà. Àmín 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 lọ́sàájẹ́. Ẹ̀dá tí mo sọnù padà báyìí. Ẹ̀dá tí mo sọnù padà báyìí. Ẹ̀dá méjèèjì. Ẹ bá ń fáwọn ẹ̀ láyè kan súnmọ́ wájú. Ẹ̀nà wọn méjèèjì tí mo sọnù padà báyìí. Aleluya aleluya. Kí mo ní kọ́dà padà. Ọ̀gá ó ti sọ nǹkan nù. Ìránṣẹ́ Ọlọ́run tó ń wò mí ó ti sọ nǹkan nù. Tó o bá sọ nǹkan nù kò yẹ kí chọ́ọ̀chì ó máa dé. Ó yẹ kí ìjọ ó máa lé ni. Ẹ lọ gbogbo ayé. Ẹ wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Gbogbo bí àwọn àpọ́sítélì fi ẹsẹ̀ tẹ Olúwa ń gbàbẹ̀ fún wọn ni. Wáyé tí wọ́n fẹsẹ̀ tẹbi kan tó tún padà lé ọ́n bẹ̀. Wọ́n láwọn ò fẹ́ rí ọ. Ó rà lẹ ṣọ́ọ̀ṣì ó tún padà tà á. Ó kọ́ ṣọ́ọ̀ṣì ó padà tì í pa. Ó wá lọ bẹ̀rẹ̀ bísínẹ́sì tiẹ̀ gangan. Méjèèjì wá dojúrú. Ó wá ń bẹ̀ lọ́wọ́ Ọlọ́run kan Ọlọ́run sóò pè mí. Ọlọ́run pè ọ́. Nǹkan ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ ni. Ẹnà wọ́n méjèèjì. Wò ó kó o tó bẹ̀rẹ̀ ọjà ó jẹ́ gba tí wọ́n gbà kó o tó gbà lọ́wọ́ ẹ because tó o bá gbà padà iṣẹ́ tó o bẹ̀rẹ̀ tó o padà mọ́fọ́ lórí ẹ̀ iṣẹ́ yóò padà sọ ọ́ dàwóró ẹ̀yin ọmọ méjèèjì ẹ̀dá tí mo sọnù padà Olúwa mo wà níwájú ìrọ̀lẹ́ yìí ẹ̀dá tó sọnù lọ́wọ́ rẹ̀.
Job 42:10. Bíbélì wípé Olúwa sì yí ìgbèkùn Job padà. Ó sì bùkún gbogbo ohun tí ó ní. Number 1, a gbọ́dọ̀ dá n tó sọnù lára ẹ padà. Jẹ́jẹ́ mọ̀ pé n tó sọnù lára ọ̀pọ̀lọpọ̀ gan wọn mọ́. Hallelujah. Hallelujah. Ògo ti sọnù lára ẹlòmíì. Ó wá ní Olúwa jẹ́ n rógo lo ògo kọ́. Ẹni ògo ti bọ́ sọnù lára ẹ̀. Ó ń pray kó ń rógo lò. Iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíì. Ibùjókòó bọ́ lọ́wọ́ ẹlòmíì. Masali kauribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáàdì kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54
27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Àlàáfíà bọ́ sọnù lára ẹlòmíì, wọ́n gbà lára ẹni. Àwọn olómọ ń gbà ọ̀tá ni. Bẹ́ẹ̀ ènìyàn sùn lọ́ta wọ́n fún ìkòsí nìkan mọ́ ó sì bá tiẹ̀ lọ. Ẹ̀dá wọn méjèèjì. Mo rán àṣẹ jáde sí ọ. Olúwa dá padà fún. Wọ́n á máa gba nǹkan nípa ẹ̀ṣẹ̀. Nípa kí ni mo gbé? Nípa ẹ̀ṣẹ̀. Kò sí ní tán fi gbà lọ́wọ́ Sámsónì bí ìṣẹ̀ṣẹ̀. Ìkìlọ̀ mẹ́ta ló wà fún Sámsónì. Number 1, wọ́n ní kí Sámsónì má fẹnu kan ohun àìmọ́. Wọ́n ní kó má fẹnu kan anything tó bá ti jẹ́ àìmọ́, ohun àìmọ́, a lè pe nǹkan olóró ní nǹkan àìmọ́. Number 2, wọ́n ní Sámsónì má lọ bá wọn fẹ́ obìnrin nílùú àjèjì. Má fẹ́ obìnrin níbi tí wọ́n kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín pé lágbájá ò lè fi ọkọ yẹn, ṣùgbọ́n ìfẹ́ ó rúgbó lójú. Kò sẹ́ni tí wọn ò kìlọ̀ rí fún bì pé lágbájá má ṣe nǹkan báyìí. Tó bá ṣe yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o. Bet tinú mi ni màá ṣe. A wá jẹ́ kí nǹkan yẹn ó padà lẹ́yìn. Sámsónì má fẹ́ obìnrin ní ilẹ̀ àjèjì. Má bá wọn débẹ̀ fẹ́ obìnrin ní Filistini láàárín àwọn ọ̀tá Ísírẹ́lì. Má tiẹ̀ try láti débẹ̀. Number 3, Sámsónì, ohun tó wà lórí rẹ̀ yìí agbára ni o, abẹ́ ò gbọ́dọ̀ kàn. Hallelujah, hallelujah. Sà títí di ayé yìí làwọn ọmọ kan sì wà lọ́mọ májẹ̀mú tí wọ́n kìlọ̀ pé abẹ́ ò gbọ́dọ̀ kan orí wọn. Up to this, bẹ́ẹ̀ nìkan wá ní ẹ̀ ń tẹ̀ra wọn ní à. Àwọn ọmọ kan sì wà di àárọ̀ ìtàn bá bí wọn, wọ́n á kì í lọ pé abẹ́ ò gbọ́dọ̀ kan orí wọn. Gramata ń wo yẹn wọ́n máa ń sọ pé abẹ́ ò kan orí àwọn rí. Wọ́n máa ń dùn mí mọ̀. Ìgbà bá worun wọn náà wọn yìí fa bó ṣe wà náà ló wà. Ó kàn ó pa díẹ̀ sílẹ̀. Lálẹ́ nínú ìgbà wọn pa báyìí. Ìkìlọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kò tiẹ̀ wá mú kan ṣẹ. Kó tiẹ̀ wá lóun pa kan má bí kó pa méjì mọ́. Wọ́n ní mọ́mú nǹkan, wọ́n ní kó má fẹ́ni kan nǹkan ẹ̀ mọ́, òun gan ló wá fẹ́ràn jù. Torí Dìláílà ó rọ ní ọtí yó. Ó jẹ ṣé ọ̀rá náà kìnìún àbí mo ti dàgbé tó tẹ̀ jẹ yìí. Ó jẹ kàmọ́. Number 2, ibi tó ti ní kó má fẹ́yàwó ibẹ̀ lójú ẹ̀ràn wọn. Àárín àwọn tó ti ní kó má ní aya ibẹ̀ gangan ni ojú ẹ̀ sí sí. Ohun tí ó pa kí ni wọ́n pè é? Ohun tó máa pa ọlọ́kùnrin ló máa ń gbé. Hallelujah, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n lè kìlọ̀ fún yín pé ẹ má bẹ́ẹ̀ nìkan rìn mọ́. Lágbájá sọ̀rọ̀ afẹ́ ni ẹ má jọ rìn mọ́. Kìkìdá kó ṣe kí ni o? Kó gbọ́ràn pé fún àwọn onímọ̀ ṣe báyìí mọ́. Wọ́n ní má fà má fòbìnrin ńlẹ̀ àjèjì ibẹ̀ gan lójú ẹ̀ wá sí sí. Ibẹ̀ ló ti lọ fẹ́ Dìláílà. Number 3, wọ́n ní kó má fi abẹ́kan. Nígbà tí ò ti lè pàkọ́kọ́ mọ́ tó ti jẹ nǹkan àìmọ́, ó ti mú nǹkan àìmọ́. 2, tó dẹ̀ ti lọ fẹ́ obìnrin ní ilẹ̀ àjèjì. Ogun kẹta gbọ́dọ̀ jà. Ogun kìíní ni ó ṣílẹ̀kùn fógun kejì. Ogun ti ilé ni ó ṣílẹ̀kùn fún òde ìta. Bí kú ti ilé ò bá ti pa ni. Ìkan ni yóò kọ́kọ́ sí ọ kíkan tó sí ọ. Ká nígbà tó ti fẹ́ lọ fẹ́ obìnrin ilé àjèjì, ká níbẹ̀ yẹn ló ti yá rẹ̀ ń brain, ìjìyẹn ò ní jà. Ó fẹ́ obìnrin ilé àjèjì, ó mú nǹkan ẹ̀ mọ́. Nípa obìnrin àjèjì, ìyẹn ló wá tì í pé ń bo ni agbára ẹ wà. Títí tó fi jẹ́wọ́ pé orí mi náà sọ, orí mi ẹ́. Nígbà mo àyè kéré wọ́n sọ bẹ́ẹ̀ pé ká má fi abẹ́kan orí mi. Ó ní ṣe yẹn ni, tá a bá ti fa abẹ́kan bóun ni, ó ní agbára mi ti lọ. Ní táìmù yẹn Sátánì ti ra á níyè. Ẹnìkan sọ pé ọ̀tá ò ní ra mí níyè. Ọ̀tá ò ní ra mí níyè. Ẹlọ́tá ò ní ra mí níyè. Ọ̀tá ò ní ra mí níyè. Ẹ lajú sà.
nípa oúnjẹ wọn a máa gba nǹkan lọ́wọ́ èèyàn. Kí mo pè é? Nípa oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ní ojú kòkòrò sà. Kí wọ́n ti rí nǹkan lọ́wọ́ èèyàn ni wọ́n ti máa bẹ̀ mọ̀ jọ̀ọ́ ó sì jọ fún mi. Ó kó bá bàbá ńlá yín náà. Ìsọ̀ ó kó bá sà. Amen. Kí mo ló ṣe? Ó kó bá bàbá ńlá. Ó kó bá ìwọ tó ń bọ̀ láti igbó ẹran. Ìwọ odidi apẹran kí náà ọdẹ. Ìwọ tó ń pẹran. Má sọ fún mi pé o lọ inú igbó ò tiẹ̀ wá rí eku pabọ̀. Irọ́ o. Ó pa nǹkan kò tó ní. Kí wọ́n tó lè pe ìsọ̀ ní ọdẹ ká tó lè pè ní ọdẹ alára kínnípè alára torí irun wà lára ẹ̀. Ká tó lè pè ní ọdẹ ká tó lè pè lọ́dẹ that means pé ó máa ń pa ẹran. Ọ̀gá ìsọ̀ ẹ má sọ fún apẹ́ ẹ lọ inú igbó láti àárọ̀ ẹ wàá rí òkété kan pabọ̀ láyéláyé. Kí ló ń bá ìsọ̀ ọjà tẹ̀ mọ̀? Ojú kòkòrò. Ẹ sọ̀rọ̀ òkè. Ojú kòkòrò. Ojú kòkòrò. Ó ti pa tó lè pa. Evangelist ó ti yà, ó ti sè é, ó ti jẹ́, ó ti rìn, ó ti rẹ̀ ẹ́. Ó gbé kí n máa tún wájú tí n bá délé o. Lọ́jọ́ tó délé ẹ̀ kì í notice. Ẹ ń bá lójú òkòrò tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ń jẹ tiẹ̀ tán. Wọ́n ti sùn. Ẹni bá lójú òkòrò. Ṣé ẹ bá búrẹ́sì àwọn ọmọ yín títí ẹ̀ bá ga báyìí? Bó ṣe ń jẹ tiẹ̀ lọ́wọ́, ó máa wo ti ẹlòmíì pé jẹ́ ìdè jẹ́ tèmi tán. Jẹ́ ń jẹ tèmi. Ó lè máa tọrọ ìwọ lè lọ tọ̀ ń ta kó sáré fi síbi ré oúnjẹ tiẹ̀ kí náà pẹ̀lú bàbá yìí. Ojú kòkòrò. Kì í ṣe pé ìṣó rẹ̀ràn pa ó rẹ̀ràn pa ojú kòkòrò wèrè. Ó má gbàdo lọ́wọ́ báyìí. Ọgbọ́n ló ṣe wá báyìí. Ẹnì yẹn ọ̀dẹ fún mi. Ebi kan lọ́wọ́ eléyìí kò lè tó mi fún mi. Olójú kòkòrò ènìyàn nǹkan tiẹ̀ kì í tó. Òun ló mú kí Jákọ́bù padà gba ìbùkún tiẹ̀. Òun ni Jákọ́bù fi gba tó yẹ ká gbé fún Ísọ̀. Òun ló gbà lọ́wọ́ pé ìwọ olójú kòkòrò. Hallelujah. Hallelujah. Ó wá dé ó ti jẹ tiẹ̀ tán. Ó ti jẹran tó pa tán. Ó wá wọnú ilé wá ń gbòòrùn àsáró. Ó ń gbòòrùn ẹ̀wà gànyìn. Ó ń gbòòrùn ègbò àtẹ̀wà. Ó ń gbòòrùn mẹ́mẹ́ elédè. Ọ̀lẹ̀ rodò. Ẹrùkọ. Ẹ bá ń tan ní àkàtà àwọn èèyàn wọ̀nyí. Mẹ́mẹ́ elédè ọ̀lẹ̀ rodò. Ẹ fi ẹ̀fọ̀lẹ̀ túkà wò. Mẹ́mẹ́ elédè. Ó wá délé. Ó wá gbòòrùn ní àbúrò mi bò ní. Ìwọ ló dání tí ògbónú lérùn yìí. Orí ẹ gbalẹ̀. Ó lè má dá wọn náà. Sẹ́mo orí síbi kan. Ìyẹn ní ẹ̀gbọ́n. Ìntàwá náà ṣe ìkó lè tó wa. Ó ní jọ́nà àbúrò rẹ̀ fún mi. Ó ní ẹsẹ̀ yìí náà ṣe kinní kan. Ó ní kíni kí n ṣe. Ó ní ṣé ẹ lè fún mi ní ogún òbí yín. Ibi ẹ ti mọ̀ pé tì fún lọ̀rọ̀ ní ìsọ̀nù. At the moment, ihun tó fẹ́ jẹ ló wà after, kò wà after tó fẹ́ jẹ. Ihun tó fẹ́ jókòó tí instantly ló wà after. Ẹ lajú, ẹ má jókòó tí ń tẹ́ fẹ́ jẹ, ẹ ṣe lé ń tẹ́ fẹ́ jẹ. Ọ̀lọ́kọ̀ yín débí títí ń tilẹ̀ ń wá, náà ti rí mi kán tẹ̀ fún mi náà ní nǹkan kan. Lajú lé ń tó fẹ́ jẹ. Fún mi ní nǹkan, ó ní ẹni tí màá fún yín ẹ̀yin náà fún mi lógún bí yín àbẹ tẹ bá bá ń kà á ó dùn mí ní ìtì ẹ̀rẹ́ nìkan tẹ̀ sí bẹ́ẹ̀ láàrin bó ṣe wù àwọn ìyá tán ká ibẹ̀lì yóò da fún yín lọ́hùn ẹ̀rí kíni Ísọ̀ pèdè kan Ísọ̀ ó pèdè kan ó ní kíni ó ní oore kíni ogún òbí àtilẹ̀ ṣe fún mi ènì kí lẹ́kàn mi pẹ̀lú ogún òbí wọ́n kàn sáyìn mi pẹ̀lú ogún òbí kíni kí lẹ́kàn mi pẹ̀lú ogún òbí kọ́ ogun sọye ni. Ọ̀gá fún mi lásàrò dé ń jẹun. Ibi ẹ ti mọ̀ pé orí máa yẹn gbalẹ̀. Hallelujah. Sáyà fún mi lógún òbí yín ẹ máa fún ẹ. Oore kí ni ogún òbí? Ebi ń pa mí ò ń sọ̀rọ̀ ogún òbí. Ẹ má dà yín sọ lóhùn, ó ti jẹun, ojú kòkòrò ni.
nípasẹ̀ ó dẹ̀ ta ogún òbí a gba ọjọ́ òbí yẹn lọ́wọ́ ẹ o ẹ wá sọ fún mi pé ìgbà Ísákì wá fẹ́ súre o ni wọ́n súre fún irọ́ aleluya aleluya ni ó yà ibi ń pa mí ẹ lọ gbé kan lọ bá ń ra ẹ bá ń pa ẹ lọ ìsọ ìwọlẹ̀ gbọ́n fẹ́ súre fún ọ mọ̀ lọ́nu gbó lọ pa ẹran fẹ́ jẹran kí lè sọ fún mi láyé kò pọ̀síbù ẹ̀gbọ́n ti ta tó wá jẹ́ láyé ẹ lè súre fún un mọ́ ẹ má bu ìyá wọn mọ́ Rèbékà ẹ má bu wọn mọ́ ẹ má bu Rèbékà mọ́ ẹ má bu mọ́ iṣẹ́ áńgẹ́lì ló ṣe hallelujah àlè lajú wálẹ̀ kó o ti torí oúnjẹ ta tó gbé wá sáyé kí bàbá yín wọ́n fẹ́ kú kí wọ́n sọ pé wọ́n ló kù táwọn ó súre fún hallelujah ó ní ìyá wọn fi kọ́ Jákọ́bù wò ó lọ èyàn kò lè lọ mẹ́ran pa ẹgbẹ́ ẹ̀ nírun lára dáṣọ ẹran bọ́ ara kúnlẹ̀ wájú bàbá yín kó gba èrè ó wá kúnlẹ̀ bàbá jẹun tó wá kúnlẹ̀ pé bàbá wá fọwọ́ kan rẹ̀ bàbá ní ìlẹ́ o bóò ni ó ní fáìsà bóò ni ó ní fáìsà bóò ni ó ní fáìsà ó ní ara rẹ̀ ó jàrà ìsọ̀ ṣùgbọ́n òun rẹ̀ yìí ṣùgbọ́n jẹ́ ń pray tí màá pray fún bàbá wa súre fún hallelujah bọ́n ṣe sọ àbúrò ọjọ́ yẹn kọ́ lábúrò ti dẹ̀gbọ́n o ọjọ́ tó ti sọ nǹkan nù ní ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ wà ń bí ẹ sọ̀rọ̀ ohun tí mo ti sọnù ẹ̀jẹ̀ Jésù. ẹ̀yin ẹ̀gbọ́n tẹ́ wà ń bí ẹ mọ̀ sọ pé tó gba ipò ẹ̀gbọ́n lọ́wọ́ mi Ó gba ipò lọ́wọ́ mi. ó gba ipò ògo lọ́wọ́ mi Ó gba ipò ògo lọ́wọ́ mi. Olúwa fi àánú dá padà. Olúwa fi àánú dá padà. Fi àánú dá padà. Ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ tó sọ ọ́ di bó ṣe wà yìí. Ohun tí wọ́n jágbà lọ́wọ́ ẹ̀. Obìnrin kan ṣàmì. Olúwa dá padà fún. Àǹtí ṣàmì. Ọ̀nkú yìí ṣàmì. Wọ́n gba nǹkan ló fi dèrò bí tó wá. Ẹbí mímọ́. Kò yẹ kí ní àjò tí ẹ dé báyìí. Ẹbí mi lára. Ó mọ bó ṣe wà tẹ́lẹ̀. Ẹbí mi kàn mí. Ara ti kàn mí lẹ́yìn kan ló wá. Ó mọ bó ṣe ń dàgbà bọ̀. Ṣùgbọ́n àṣàyàn. Ohun tí ọ̀tá gbà lọ. Ohun tí ayé gbà lọ. Kọjú èsì.
Òkè ohun tí ará ilé rẹ gbà lọ. Lórúkọ Jésù. Ohun tí fámílì ẹ kan gbà lọ. Ẹ̀mí mímọ́. Ẹnìkan sàmì o. Ayérayé dá padà. Àmín Jésù. Àmín. Àmín. Ohun tí wọ́n mú lára ẹ̀. Ẹ̀mí mímọ́. Ohun tí wọ́n yọ lọ lára ẹ̀. Ẹ̀mí mímọ́. Ẹnu wọn méjèèjì. Ó di àṣẹ o. Olúwa dá padà. 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 Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Ọ̀gá gbà padà. Àmín Jésù. Olúwa dá 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 padà. Àmín Jésù. Ohun tó gbà lọ́wọ́ ẹ tó fi di onígbèsè. Ẹ̀jẹ̀ Jésù. Agbára Jésù. Ó máa dá padà fún ọ. 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 Ó máa dá padà fún ọ. Ẹ̀yin tí nǹkan ti tán fún. Lórúkọ Jésù. Mo rán ọ̀rọ̀ yìí jáde pẹ̀lú agbára. Àánú bí ọ dìde padà. Ẹ̀yin tí nǹkan ti dojúrú fún. Ẹ̀jẹ̀ Jésù. Àánú bí ọ jáde padà. Àmín. Ẹ̀yin tí nǹkan ti tán fún. Ẹ sàmì. Àmín àmín sà. Àánú bí ọ dìde padà. Àmín. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Àánú yanjú ọ̀rọ̀. Mo dẹ̀ rí pé ẹnìkan ó lálàá. Mo rí pé ẹnìkan ó lálàá. Mo dẹ̀ rí tí wọ́n gbé ó dàbí bọ́ọ̀lù yẹn wá white. Ó ń dán. Mo rí pé áńgẹ́lì yẹn gbé. Wọ́n dẹ̀ gbélé lọ́wọ́ padà. Bẹ́ẹ̀ tó tí mo rí ìwà lágbára. Wọ́n gbé fún un látojú oorun bẹ́ẹ̀ kò lè gbé jájú ayé. Ẹnu wọn méjèèjì. Olúwa fún mi ní agbára àti ìdápadà. Ẹ lajú. Ẹ káwọ́lẹ̀. Olúwa ṣe kí ni? Nígbà tí Ísákì gbàdúrà fún Ísọ̀ tó gbàdúrà fún Jákọ́bù tán tó súre fún tán ìyẹn àbúrò nígbà Ísọ̀ wá dé ó ní Ísọ̀ mo ti pray fábúrò ẹ̀ mo ti ní òun ni ó máa ṣe olórí rẹ̀ mo ti ní wọ́n máa gbé báàgì tẹ̀lé lẹ́yìn ìwé ẹ̀gbọ́n mo ti ní wọ́n máa sin àbúrò pé inú òun ló mọ̀ ó máa ṣerú ẹ̀ ni Áísákì wá pe gbólóhùn kan ó ní ṣùgbọ́n wá tó o bá ti lè di alágbára ó gbà padà ó wà bọ́ àjàgà èpè tí mo sẹ́yìn àjàgà ègún tí mo gbélé ọ lórí ó wà bọ́ dànù ìyẹn tó o bá di alágbára ẹni ńlá Ísírẹ́lì ń gbọ́ bí ẹ ṣe ń ṣàmì ni mo rí áńgẹ́lì yẹn ó dẹ̀ gbé kíní ẹ̀ wá fẹ́ ní ẹ lójú oorun ó gbà á ṣùgbọ́n kò lè gbé mọ́jú ẹnu ọwọ́ méjèèjì. Orúkọ Jésù. Olúwa fún mi ní agbára. Láti gbà padà. Ẹni tí ò ní ná ẹjọ́ sún ẹ̀yìn. Ẹni náwó. Olúwa fún mi ní agbára. Láti gbà padà.
yada. Meke yede bo sadia mazo. Aleba zaya da mazada. Mokadie. Agbára tó fi gbà padà. Olúwa yọ̀ǹda ìfún. Mezaida malikaza. Mokadie. Agbára tó fi gbà padà. Ọ̀gá gbà. Agbára tó fi gbà padà. Agbára tó fi gbà padà. Oh, Olúwa yọ̀ǹda. Agbára tó fi gbà padà. Ìgbà méje ni wọ́n ní ẹ sàbí o. Agbára tó fi gbà padà. Sàmí lẹ́ẹ̀méje. Olúwa yọ̀ǹda. Olúwa mo fẹ́ gbà padà. Olúwa mo fẹ́ gbà àìrísìtì. Ẹ fún mi lágbára tó tó gbà. Ẹ fún mi lágbára tó tó gbà. Mo fẹ́ gbà á padà. Mo fẹ́ gbà á padà. Ẹ fún mi ní agbára. Mo tó gbà á. Mo tó gbà á.
pariwo ni. Bí ẹ ṣe ń bèrè òun lọ fún lágbára láti gbà á. Olúwa ní jẹ́ kí ẹni yẹn béèrè fún àṣẹ tó gbà á. Olúwa lajú pé báńgbé. Òye yín? Yes. Báńgbé. Olúwa òye bọ̀dá yìí. Àṣẹ tó báńgbé. Ohun tí wọ́n gbà. Olúwa fún mi ní àṣẹ tó gbà. Ó fẹ́ gbà. Ẹnáwó méjèèjì ẹ̀ẹ̀kan yẹn náà lẹ́ bèrè fún àṣẹ o. Ẹ máa wòran mo láwọn ẹ máa lálàá ní ojú oorun wọ́n fẹ́ máa bá wọn á bá agbára sùn. Agbára wà pẹ̀lú wọn tí wọ́n fi sùn lójú oorun tí wọ́n ní rí anybody. Àṣẹ ni wọ́n lò lójú oorun. Bíbélì pa ti fún yín ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run. Ohun tẹ́ ẹ bá ti dè ní ayé á tú lọ́run. Ohun ẹ bá tú ní ayé á dè lọ́run. Ẹ nawọ́ méjèèjì. Ẹni tí ó pàṣẹ yóò lágbára. Òun ló fi yọkọ béèrè agbára. Nawọ́ méjèèjì. Agbára ń bá àti àṣẹ ni. When you are not powerful, you cannot command. Kìíní kan ló ń gbénú ẹ̀ tó fi ń pàṣẹ. Kìíní kan ló gbẹ́kẹ̀lé. Èèyàn ń kàn déédéé sọ pé gẹ́lì. Kìíní kan gbọ́dọ̀ wà nú ẹ̀. Kìíní kan gbọ́dọ̀ gá ìdí ẹ̀. Mo mú sójà lẹ́yìn. Mo lè ní get out there. Bẹ́ẹ̀ni yẹ́sà. Tálẹ̀ bẹ̀rù. Agbára ẹ̀yìn mi. Sójà ẹ̀yìn mi. Nawọ́ méjèèjì. Olúwa. Àṣẹ tí fi gbà á padà. Àṣẹ tí mo fi gbà á padà. Mo gbà á lálẹ́ yìí. Má dùn sábẹ́ abẹ́ bí ìnodó fi abẹ́ sọ́mọ̀ báyìí. Ẹ náwó. Àṣẹ tí fi gbà á. Àṣẹ tí fi gbà á padà. Mo gbà á lálẹ́ yìí. Mo gbà lálẹ́ yìí.
Mèkèrú àmà záàdà yẹ. Ọlọ́run mímọ́. Àṣẹ tó. Ìkẹ́ ni àgbà kí wọ́n ẹ pé Jésù yóò le. Olúwa o. Ó kọ Jésù. Ẹ̀mí mímọ́. Ó kàn pariwo ní Démọ́lá o. Ó ṣe é dájú. Ẹ máa pàṣẹ ni. Mo tún ní o béèrè fún àṣẹ. Olúwa o. Mo rí kó o ti gbàṣẹ. Ẹ̀nàwọ́ méjèèjì. Ó ṣe dájú ọmọ. Yóò kọ Jésù. Ìdá o. Ó ṣe dájú ọmọ. Yóò kọ Jésù. Ẹ kàn pariwo ẹ̀ lẹ́ẹ̀kan kì í ṣe pé àdúrà ọkàn ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ ò Démọ́lá ò ṣe dádomo tán orúkọ Jésù ẹ̀mí mímọ́ ò Démọ́lá ò ṣe dádomo tán. Ó yá. Láti dá ọdún àwọn ó di àṣẹ o ilẹ̀ ó gbé wọn mi. Ẹ bọ́ra ní àbẹ́yìn. Tàbí aláwọ̀. Àjẹ́ni tàbí èmèrè. Màlẹ́kẹ̀ Zádàyà. Ẹni bá tún rẹ̀ láti dí ọ lọ́wọ́. Ẹni bá gbìyànjú ẹ̀ láti dá ọ dúró. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ilẹ̀ ó gbàlejò wọn. Ṣé ẹ ti rọ mi lẹ́ẹ̀kan? Ẹ fẹ́ wọ́n mi ẹ̀rọ fọ́ wọn lómi. Wọ́n ní ká tún omi bá. Bá mú báwùtù dẹ̀. Ẹ lọ́wọ́ pé mi ẹ̀ fún wọn láwọn tó wà lórí náà. Ẹ bá ń wá omi gidi wọ̀. Bá ń wá omi yẹn omi abẹ́ ọ̀tà. Ayé ò ní ṣe mí. Omi agbára yẹn. Ẹ bá ń bu ẹjẹ rọ orí. O ní ṣe dá dúró mọ́. Jésù. Bí omi ti dúró. Agbára Ísírẹ́lì. Ẹni ńlá Ísírẹ́lì. Ọ̀kan lánàá ọ̀kan lónìí. Ọ̀kan títí ayé àìnípẹ̀kun. Ògo mà ní forúkọ rẹ. Hallelujah. A ti wà lọ́sẹ̀ convention. A ti wà ní ọ̀sẹ̀ convention. Ṣé bọ́tù dúdú bá mú? Bọ́tù olùfẹ́? Irọ́ o, à ń bọ́tù mi. Ṣèlú màá mú. Wọ́n gangan kíìpù bọ́tù kan fúnra rẹ̀. Yé máa yẹ bọ́tù káàkiri. Kíìpù kan fúnra ẹ̀. A ti wà ní ọ̀sẹ̀ convention. Ṣé bẹ́ẹ̀ ni? Convention ti bẹ̀rẹ̀ látọ̀ ni. Ó ti bẹ̀rẹ̀. Àárọ̀ alẹ́ bá sì mọ̀ pàdé ni. Ẹ máa gbàdúrà wákàtí o. Àwọn àbáyé pàdé níbí ní àárọ̀ ọ̀la ní aago 7.
Wàá yín pàdé bí ní ìrọ̀lẹ́ ní aago méje títí wọ àárọ̀ Friday. Ń gbé lẹ́ni tí wá ládùúgbò náà ló wà. So wọn bá yín pàdé, a bá Jésù pàdé ní àárọ̀ àti alẹ́. Odidi ọjọ́ mẹ́rin, a máa bẹ̀rẹ̀ convention gangan ní àárọ̀ Friday. Àwọn èèyàn rẹ tí wọ́n ń bọ̀ júwe ọ̀nà fún wọn dáadáa. Àwọn kan ń béèrè látòrí afẹ́fẹ́ pé aláwọn ò tí ì mọ̀nà. Ṣé mo fẹ́ júwe ọ̀nà pa ni? Tó bá ń bọ̀ wá sí convention, wọ́n á bẹ̀rẹ̀ láàárọ̀ Friday, á parí ní àárọ̀ Monday. Ó ti bẹ̀rẹ̀ látòní gan, bẹ̀ officially ó ń bẹ̀rẹ̀ láàárọ̀ Friday. Wọ́n wá ní wọ́n ń bọ̀, ó dẹ̀ débàdàn Ìwó Road. Wọ́n ti dé Ìwó Road ní Ìbàdàn, bẹ̀ sọ pé òun l'Àgbàlá Gabriel. Wọ́n ti lè débàdàn ní Ìwó Road, béèrè lọ́wọ́ anybody, ọmọ oyún inú, ọmọ ìrìnsẹ̀, sọ pé Àgbàlá Gabriel ló lọ. Wọ́n máa sọ bó ṣe rìn. Jẹ́mi wá júwe láti Ìbàdàn Ìwó Road, wọ́n mọ́tò Ẹgbẹ́dá. Sọ̀kalẹ̀ ní Ẹgbẹ́dá yẹn, fònà méjèèjì, wàrà wọn lọ́kadà. Sọ pé mo lọ Àgbàlá Gabriel. Sọ pé mo lọ Àgbàlá Gabriel. Wọ́n á sùn ẹ̀ níwájú káàmpù. So nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù, ọjọ́ mẹ́ta ní convention, Friday, Saturday, Sunday. Ó dẹ̀ a máa ṣòro lálẹ́ Sunday mọ́jú ó dàárọ̀ Monday kí a tó sórí ọ̀fẹ́ káwọn ọmọ lọ́lé. So church làwọn yẹn máa sùn, church làwọn yẹn máa wà, káàmpù náà máa wà, máa sùn. So máa sùn káàmpù. Jíjẹ mímu nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Jésù. Ọlọ́run ń ṣe nǹkan kan lọ́wọ́. Orí church káàmpù làwọn yóò ti jẹ fún òun fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Ayé dẹ̀ máa wà láti ta nǹkan. O kàn lè ta àwọn tibítibí, o lè ta tí o ṣe. Ẹ̀yin tẹ́lẹ̀ tí ń dé ẹ lo káàmpù ní mímọ́. Mo fi Kristi gbẹ̀yìn. Ogun tó gbé wá ò ní gbé lọ. Ogun tó gbé wá ò ní gbé lọ. Ogun tó gbé wá ò ní gbé lọ. Níta bẹ́ẹ̀ ṣe pọ̀ gan, kọ́lọ́n kó dìde àánú, kó dìde ìrànlọ́wọ́. Kọ́bọ̀ ní tẹ́ jẹ fọ́jọ́ mẹ́ta kò tí ì sí mọ́. Ṣùgbọ́n àánú Ọlọ́run dìde. Ọ̀rọ̀ wa lórí òkè tó bá kú gẹ́ngẹ́tò ní iná náà wá ti kí ní ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ gan. Tó bá ti kú gẹ́ngẹ́tò báyìí, àánú wà dìde. Mo gba Ọlọ́run gbọ́. Àwọn ráìsì báàgì, àwọn lẹ́wà báàgì, àwọn kan. Kánìbọ̀dì má rí mi tá a bá parí o. Èyí yẹn o, kẹ́ ẹ máa bá mi pé kí la fẹ́ ṣe kí ẹ mú kékeré mọ́ kẹ́ ẹ máa bá mi. Má fẹ́ rí mi, má fẹ́ rí mi bóyá o kó wa, bó dàbí dáná. Kí lè dé? A lè máa wá yín láti máa bá. Ẹ̀yin ò gbàdúrà látàárọ̀. Ẹ̀mí Jésù nígbàdúrà. Nígbàdúrà o. Ẹnìkan ní mo fẹ́ rí dáàdì kan parí ẹ̀jú kánsẹ́lì tó bá ṣe báyìí pé mo mú nǹkan kan mẹ́sàn-án wá ni. Ní kánsẹ́lì tó wà lójú ọkọ̀. Kánsẹ́lì kí mo gbé àpò ráìsì kan wá tẹ́sí fún convention, mo gbé àpò gàrí kan wá, gbé àpò ẹ̀wà wá, máa ń mú màálù wá. Ìyẹn rán mi létí ọ̀rọ̀ tó láwọn fún màálù. Mo dẹ̀ rántí Ọlọ́run ní ìrántí máa kó wọn lálẹ́ yìí. Àtàwọn náà fún alẹ́ màálù ẹ̀yin kọ́ ọ̀gbọ̀n jẹ́ bẹ́yìn ni ẹ rí ọwọ́ Ọlọ́run wọ́n tó àlọ́ ẹ̀fẹ́ ojú òní tì ọ̀tá òní yọ̀ yìí ẹ ó bá àánú pàdé wọ́n bá ń wá omi tèmi ẹ̀ nà sókè Alábí ẹ tètè rọ́ o kò sí ọjọ́ àárín ọjọ́ àròsù mọ́sọ́lókùn sógbà yìí tó wà lọ́wọ́ ẹ̀fẹ́ nípa orí ọ̀fẹ́ Jésù Ọlọ́run ló máa tì lẹ́yìn ìrànlọ́wọ́ yín ti ìjọ Ọlọ́run lẹ́yìn gan ó ti kápò wa lẹ́yìn ó ń tẹ̀ síwájú gan ẹ ní jẹ̀bi ọwọ́ Ọlọ́run yóò wà lára yín ojú òde tí bẹ́ẹ̀ ni ló wà wò ẹ bá àṣẹ ìrọ̀rùn ẹ rọ̀wọ́ Ọlọ́run nǹkan pọ̀ lẹ́ta máa ṣe lọ́sẹ̀ pọ̀ kan Ọlọ́run kó bá wa ṣe ẹ ti ẹ̀gbọ́n àdúrà sókè lẹ́ẹ̀kan Olúwa convention ìdọ̀wọ́ rẹ fi àánú bá wa rìnrìn àjò ẹ̀ kí wọ́n ní ó ṣe fi àánú bá ó yẹ gbà. yóò gbà dé èmi mọ́ Olúwa convention ìdọ̀wọ́ rẹ fi àánú bá wa rìnrìn àjò ó dọ̀wọ́ rẹ Olúwa o fi àánú.
àánú bá wa rìnrìn àjò. Ní orúkọ Jésù. Olúwa fi àánú bá wa rìnrìn àjò. Ní orúkọ Jésù. Àmín Jésù. Omi rẹ̀ di agbára. Àmín Jésù. Omi rẹ̀ di agbára. Àmín Jésù. Ẹ̀yin táyìn náà mọ́ mi dání lọ́wọ́ ra ẹ̀fẹ́. Sì yín èso mi abẹ́ ẹ̀pẹ́. Mẹ omi yín náà ti domi májẹ̀mú. Omi rẹ̀ domi agbára. Àmín Jésù. Ìyá orílẹ̀ kejì.